ẹ̀yin ènìyàn wa a kú ọdún ìní o, a kú ìyèdún, a kú ọdún ìṣẹ̀ṣe káàkiri tìbútòrò orílẹ̀-èdè Yorùbá, káàkiri àgbáńlá ayé. Ẹ̀mí wa tó rọ́dún ọdún yìí yóò jẹ́ ká ṣọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láyé lágbára lọ́wọ́ Elédùmarè. Àwa àtọmọ àtàrà àtẹbí tá a péjú ṣe tọdún yìí náà lápéjú ṣe tẹ̀mí lágbára àwọn tó nílé ayé ló ti rí nù. Ìbà Elédùmarè ọba ògóògo, ọba àjíkẹ́, ọba àjígẹ́, ọba afẹ́nifẹ́re, ọba àdúràpè, agbẹnimọ́dẹ̀yìn, afúnimọ́ṣèrègún, ọba alógúnlọ́lá láàánú ìlẹ́yẹ, ọ̀gbọ̀gbọ̀ tí gbára àdúgbò, abọ́gbọ̀gbọ̀ tí fi yọmọ ẹ̀ náà fi ìbà. Ìbà àwọn akọni obìnrin, àwọn akáṣọlérí mọ́rẹ̀ẹ́rọ obìnrin bàbá tán yanyan. Ìbà àwọn ajẹrin òru ajẹdò yẹn mọ́bì àtòróró jẹ̀fọ́ ọ̀gàlàntà. Ìbà yín o, arógbó aṣọ mọ́balẹ̀. Láàlú dọ́ rẹ lónìí, èṣù láàlú àbámbá ọ̀fẹ́ bàtàkù jó bàǹbàmù. Ẹlẹ́kùn sunkún láàárọ̀ yẹn ṣẹ́jọ ní mẹ́sùnmí láàárọ̀ yẹn sùn fún ẹ̀bọ̀rà tíjẹ́ látọ̀ pa. Láàlú dọ́ rẹ ilẹ̀ Yorùbá dọ́ rẹ. Ilẹ̀ ọ̀gẹ́rẹ́ ó dọ́ rẹ lónìí, mọ́jà sí ọ̀tẹ̀. Mọ́jà tójú lẹ̀ mọ́lẹ̀, mọ́jà gun ayé gun alẹ́sẹ̀, mọ́jà jì sọ́fìn àwọn àgbàlagbà. Aṣọ ọ̀ka ènìyàn mọ́jà tẹ̀. Ẹni tá a ṣẹ̀ tá a bẹ̀ tí ò ní gba Elédùmarè ó mọ̀ dọ́wọ́ rẹ̀. Wọ́n mọ̀já bárú wọn tó papọ̀. Rí nǹkan bí nínú fọ́nrán tá a gbé jáde lánàá lábẹ́ àríwísí arọ́kùnrin kan tí wọ́n ń pè ní Kọ́lá Ọládàpọ̀. Kọ́lá Ọládàpọ̀ ó mọ̀ ṣe o, ó mọ̀ ṣe o, ó mọ̀ ṣe o. Erin kú sílùú àìlọ́bẹ. Kọ́lá Ọládàpọ̀, mo mọ̀ pé Yorùbá ò yé ọ dáadáa, ṣùgbọ́n ẹni tí ń ṣe ọ́ tí inú bá bí mi, ṣùgbọ́n Ọlọ́run ní jẹ́ kí inú bí èmi ń tèmi. Ó dé wo òrìṣà, àwọn ò gbọ́dọ̀ bínú. Mo rí i pé kò mọ bí wọ́n ṣe máa ń dá sọ̀rọ̀, kò lẹ́kọ̀ọ́ ìbánisọ̀rọ̀ ní Kọ́lá Ọládàpọ̀. Ó ti pẹ́ tímọ̀tíwá mọ́ fẹjọ́ rẹ̀ sùn dáadáa lórí ìkànnì yìí, tó jẹ́ pé ọ̀tọ̀ ni tá a máa wí, ọ̀tọ̀ ni tí ó máa wí. Gbogbo ohun tí mo wí lánàá ẹ dákọ̀ ìjọ èèyàn mi, níbo ni mo ti tàbùkù bàbá Bọ́lá Ahmed Tinubu? Ní gbogbo ọ̀rọ̀ tí mo sọ lánàá, ìtí mo dẹ̀ ń sọ kò ju pé nǹkan ògùdùwẹ̀ tí ń fì lókè yìí tí mo bá mójútó kó má lọ já. Kò sẹ́ni tó gbọ́n tán nínú òṣèlú. Àṣírí bẹ́ẹ̀ mo gé fún ilé nìyí. Torí ẹ̀ ní tẹ́ bá táwọn èèyàn máa ń láyàn lọ́yẹ̀ lórí òṣèlú pé ẹgbà báyìí gbà báyìí. Ọ̀ máa gba gbogbo àwọn ìdí àyẹ̀jọ ní gbà fúnra ẹ̀ lọ́wọ́ àjókòó. Ọwọ́ àwọn ìwo ló dáa tó tọ̀nà tó lè tẹ̀lé tí ò dẹ́ pa ọ́ lára tí ò sì nípa àwọn èèyàn rẹ̀ lára. Bá a ti ń rìnrìn àjò ayé nìyẹn. Ṣùgbọ́n mo rí pé Kọ́lá Ọládàpọ̀ Yorùbá òye tó. Mo sọ látẹ̀yìnwá tí n bá ti sọ̀rọ̀ tó bá ti lọ síbi ọ̀rọ̀ bàbá Bọ́lá Ahmed Tinubu yóò di agbá mi ni, yóò mọ sọ ọ̀rọ̀ kọ̀bákùngbé sí mi. Bọ̀ mo wá rí pé èní ni mo á mọ̀ pé nǹkan kan ṣe nínú ọpọlọ tí ń jẹ́ kòkòrò kan wà nínú ọpọlọ rẹ̀ tí ń rìn wúrúwúrú. Because ọ̀tọ̀ ni tá à ń wí, ọ̀tọ̀ ni nǹkan tí wèrè ń lọ sọ. Èmi tí mo gbé ìkànnì mi kalẹ̀, mo ṣàlàyé pé bàbá yìí ìrìnàjò báyìí tẹ́ ẹ̀ rìn lọ́wọ́, ta ní orí tí ń bẹ nípínlẹ̀ Ọ̀ṣun. Election ìpínlẹ̀ Ọ̀ṣun, ẹni tó bá ní orí pípé yóò mọ̀ pé wàhálà ń bẹ fún Bọ́lá Ahmed Tinubu. Kò yẹ kó lose Ọ̀ṣun, kò yẹ kó lose ẹ̀. Ọlọ́run alààyè mímí tí mo sọ, mo mọ nǹkan tí mo rí, because possibility wà kíkiní yẹn lọ stand still. Now àwọn tó jẹ́ lóṣèlú yòókù ti mọ penetrate Adeleke, ṣùgbọ́n tó pẹ́ Adeleke jẹ́ ẹ̀ka tó jẹ́ pé ẹni tínú rẹ̀ mọ́ ni.
n tó gbé Adeleke borí gbogbo wàhálà tẹ́lẹ̀ tó rí inú rẹ̀ mọ́ gan-an kì í ṣe olóṣèlú bíi tàwọn mo sọ nínú fídíò méjì tí mo ti ṣe lọ pé Adeleke náà bá yarú tiwọn ní tó yarú tiwọn kò ní ṣe tí wọ́n fẹ́ yóò fọ bí ó bá fọ́ lójú kó fọ́ lójú láfọ̀délẹ̀ tí ó sì ṣe tí ó ṣẹlẹ̀ títẹ̀yìn ẹ̀ wá ṣùgbọ́n à ń sọ̀rọ̀ dèdèrìn kan sọ pé gàtà tèmi sọ pé mi ò mọ pé ọ̀rọ̀ orí òun ò pé mo kàn mọ̀ gbé mi pé a kì í bínú bí ọ̀rọ̀ ìlú bàbá wa kan ni yóò ní mọ́ròrò òkúròrò ikó ìyànjọ mọ́ròrò òkúròrò ikó ìyànjọ torí ẹ̀ ni mo ṣe ń wòran pé eléyìí bí òun ó ti mọ̀ ṣe ní ṣe ń ṣeun tí tèmi tẹ́mi sáà sọ ni pé tẹ́yìn bá fẹ́ mọ bí ṣe ń lọ ọ jókòó dáadáa wo géèmù yẹn dáadáa nílẹ̀ Yorùbá àwọn tí ń pẹ́ mọ̀ bá Bọ́lá Ahmed Tinubu lọ́ọ̀láì ewu lẹ́yìn tó rọ̀rọ̀ sọ tó jọmọ Yorùbá níjọ́ tí kèsì tirẹ̀ lóṣogbo everybody dákẹ́ fẹ́ mi because I wí fún wọn èmi tí mo dùn sọ fún wọn pé tí ó tó 12 ọ̀sán Adeleke ó ti na Oyètọ́lá yóò ti nà lẹ́ẹ̀mẹ́wàá ṣé kò wá rí bẹ́ẹ̀ ni ní first time Oyètọ́lá èmi kó gbogbo gájẹ́tì mi lọ sóṣogbo ní 2022 tí mo lọ campaign fún mo wo Òṣogbo báyìí ìyí tí mo rí ò dáa nǹkan tí mo rí ní ọ̀yẹ́ bó ṣe ń dóṣogbo kò dáa rárá mo ti mọ̀ pé ṣé máa win election yìí ìrírí ni nígbà tí election lè kú bí a month tá a máa ṣe election tó lọ yìí mo wà lọ́ṣogbo again àwọn tá a jọ ń fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ tó bá kó yàn 20 jọ èèyàn méjì tí sọpọ́tì APC nínú wọn gan kò ní lè sọ́jà lè pé APC lòun ó mọ dọ́jì ni kẹ́lẹ́ mọ́bi tó lágbára dé àwọn tó jẹ́ PDP dẹ̀ wà àwọn èyí tó jẹ́ àkọọ̀dù tán fẹ́ dìbò f'Adeleke wọ́n bọ́ọ̀sì lórí ẹ̀ pé no kò síbi tí wọ́n fẹ́ gbé gbà tí àwọn tó wẹ̀ tí pé kí wọ́n á mọlẹ̀ tí wọ́n ti ń ṣépè léra wọn pé tóun bá gba owó tóun ò bá ṣe Adeleke ayé òun ó rí báyìí ilẹ̀ ó bí òun nǹkan ṣẹlẹ̀ lórí kéésì Adeleke eré rò pé kíní yẹn jẹ́ ni ọkùnrin kan tó kọ́mẹ́dì máa play ẹ̀ tọ́lọ̀ máa ní kí n replay ó ní bóyá áńgẹ́lì ní dìbò f'Adeleke ní o Bálùjọ̀nù ni kò yí anybody báwọn sáré pé Adeleke win election yẹn nítorí pé ó níbi tó ń wà ní polling unit tó ń wà ní Ìjẹ̀ṣà ó ní owó tí wọ́n kọ́ fóun nìkan kókó òfin selection ó lè tó fún 50 ẹ̀ tó fún 30 so báńgẹ́lì ní wọ́n dìbò bí èèyàn ni kò yí àwọn máa jẹ́ gbọ́ ṣùgbọ́n ká tó lọ ọbẹ̀ ni wọ́n kẹ́kọ̀ọ́ gbọ́ kọ́mẹ́ǹtì bàbá tí mo lo fídíò wọn jò ní olórí ọ̀dọ́ àbíkẹ́lẹ́ porúkọ bàbá yẹn láti Ìfàjì ní Odò Ọ̀tìn bàbá yẹn sọ̀rọ̀ ẹ̀gbọ́n ọ̀gá tí bàbá yẹn sọ. sẹ́dẹ̀mọ́ lọ́wọ́ ẹ̀sẹ̀ kọ́lé tuntun lónìí ni àbákọ̀ tuntun mi ni ó rà àbí bàálù tuntun mi ni ó rà bàálù ètò ẹ̀kọ́ jọ mélòó lógún rẹ̀ tádẹ́wọ́ gbé ìjọba kádẹ́mọ́lá mọ́nú yàrá tí mọ́lá ò tí ì fira rẹ̀ hàn bí ọmọlúwàbí táni ò bá gbadẹ́mọ́lá lẹ̀ ní ẹ̀fìn tó dẹ́ bá pa ẹran ìmọ̀ ẹsẹ̀ tutù nítorí ètò pakọ́ nítorí omi tí ó pa ni ètùtù tí dẹ́mọ́lá ṣe ṣáájú kó tó pa ẹran ètò pa yìí ńlọrọ̀ dẹ́mọ́lá fi já sáyọ̀ lónìí o èyí ó jẹ́ ẹ̀kọ́ fẹ́nikẹ́ni ọjọ́ sínétọ̀ ọjọ́ rẹ́pù ọjọ́ nárẹ́bù ọjọ́ alága ọjọ́ kánsílọ̀ Dẹ́mọ́lá ti gbé template gbogbo ayé ọmọ lò kalẹ̀ àdánwò tí Dẹ́mọ́lá rí ó ju ẹ̀mí gómìnà kí gómìnà lọ́lọ́sùn oúnjẹ èèyàn ti kan àdánwò nínú ọ̀rọ̀ òṣèlú kò sẹ́ni tó kanú ti Dẹ́mọ́lá rí ogun èyí ilé kí ìjọba àpapọ̀ kọjú jásẹ́ ẹnìkan ṣoṣo kí gbogbo ti jẹ́ Nàìjíríà agbára tí ń bẹ lọ́wọ́ Nàìjíríà nínú fílà kí wọ́n fi dojú ẹ̀ kẹ́nìkan kẹ́ni yóò sì dìfìtì wọn. Ó bá Oyinlọ́lá díje ó bá Arẹ́gbẹ́ díje ó bá Gbóyèga díje ó bá Àkàndé díje gbogbo gómìnà tó rò wá kún ní Nàìjíríà wá dára wọn jọ àwọn akọ̀dù Dẹ́mọ́lá sínú pírẹsidẹ̀ntì Nàìjíríà wá
ogun ipò o àfi kéèyàn ṣe dáadáa o kò sí ọ̀nà tí Dẹ́mọ́lá fi lè sọ́nà àbáyọ àfi kéèyàn ṣe dáadáa rẹ̀ ló kó wa yọ o tó bá lọ sẹ́pà táǹpù ńgbà àdánwò dé yóò bá dánwò lọ ni o omi wọn bá gbé lọ omi tó kọlu Dẹ́mọ́lá èso omi wọn ṣùgbọ́n téèyàn bá ṣe dáadáa kò sí tí agbára Ọlọ́run ò jùlọ ìrìn àjò Dẹ́mọ́lá ọ̀gá wa gómìnà tuntun yìí pẹ̀lú dáadáa rẹ̀ tó dúró pẹ̀lú Ọlọ́run ló kó wa yọ gbogbo wa táwọn àjòrè ọ̀fẹ́ gómìnà tuntun yìí àfi káwọn náà wà máa ṣe dáadáa o orí ọ̀fẹ́ tí olóríire Dẹ́mọ́lá Adélékè òun ni gbogbo wa táwọn máa ṣẹpẹ agbádá lé lórí báyìí àyè káyè tí kálukú bá ti bára rẹ̀ ká mú nínú wa rẹ̀ o Ọlọ́run sọ nínú ìwé mímọ́ ó ní ìwọ ọ̀lẹ tó ẹ̀rùn lọ kó o sì kíyèsí ìṣe rẹ̀ kó o sì gbọ́n nínú ẹ̀rùn gbogbo tí máa ń rún lẹ́lẹ̀ àwọn ẹ̀rùn ọmọ ṣáájú ọmọ kónú o tó bá dìgbò tó bá dé wọn ò ní lè jáde nítorí tí wọn bá jáde omi ògbìn ẹ lọ àdéhùn ti Dẹ́mọ́lá lọ mi tó wá láti Àbújá tí o bá ti kó oúnjẹ pamọ́ níwà tó wù sáwọn òṣìṣẹ́ ìjọba ìwà tó wù sáwọn pẹ̀sẹ̀níà àti ti ṣiṣẹ́ tẹ́ ti fẹ̀yìntì tó bá lọ sọ tẹ̀wọ̀n pẹ́gbà táwọn APC wà ń bẹ̀ àwọn tí wọ́n ṣiṣẹ́ tẹ́ fẹ̀yìntì òkú ní ẹ máa pè wọ́n wọ́n ní àwọn ará yóò ti rówó gbà táwọn òkú tó máa bèrè owó nǹkan ọ̀gá wọn máa sọ látòrí Gbéga tó dorí gbogbo bàbá àwọn tó kọ́ ṣèjọba kò yọ bí sí àkàdélẹ̀ wọn ò láàánú aráàlú kankan wọn ò sì ní ìbọ̀wọ̀ fún àwọn òṣìṣẹ́ ìjọba àti àwọn tí wọ́n fẹ́ yìí tì àtàwọn olóṣèlú náà dáadé mọ́ra padà báyìí o orin ayọ̀ orin tí mò ń kọ tí ń ṣe ìsùnkún ó ń kọ nìyẹn bó ń ṣe ìsùnkún mi ò gbúdọ̀ má jáde mi fi jáde lójú mi ni pé gbogbo àwọn tí wọ́n para wọn pọ̀ yìí èmi ò rò pé nìkan ń bẹ láyé tí wọn lè parapọ̀ lórí tẹ̀yìn ó bọ̀ ń bẹ̀. lórí ẹnìkan. mo wá rántí ọ̀gá mi sí àkàdé tó jáde lékè pé àsọdá kéèyàn mọ̀ ṣe dáadáa inú adá tí a ti jọ wá. ṣe ti ráàrin yẹn pé iṣẹ́ ọwọ́ Adélékè ló gbé Adélékè jáde iṣẹ́ l'Adélékè ṣe débẹ̀ Adélékè ṣe débẹ̀ ṣùgbọ́n gbogbo àwọn APC ò rí iṣẹ́ Adélékè tí wọ́n jẹ́ pé wọ́n bá mọ̀ pé bí ó ti rí nìyẹn wọn kò yẹ kí wọ́n kọlù ó yẹ kí wọ́n pè sínú ẹgbẹ́ wọn ni nígbà tí ń sáré bọ̀ láti Àbújá inú orí Adélékè ló ká Adélékè yẹ mi sọ tèmi kì í ṣe dandan ni pé àwọn èèyàn gbà ṣùgbọ́n nǹkan tẹ́ ẹ bá rí tó bá clear báyẹn ẹ mọ̀ doubt ẹ̀ mọ́ kí ni yẹn clear gan o lọ́rọ̀ Adélékè gbogbo ayé lórí ikú Adélékè òun ẹni ẹ̀rẹ́ṣà yẹn gbogbo ayé lórí adẹ́sọ fáwọn èèyàn but ìgbàgbọ́ tí wọ́n ní pé àníṣe níbi táwọn èèyàn ń bá lọ òkè ẹ wá wá dúró wàhálà tí bàbá Tinubu tó dánwò ní ìgbà tó ti bẹ̀rẹ̀ ìjọba rẹ̀ nígbà tí bàbá Tinubu ń bọ̀ wá sínú ìjọba ibi tí mò ń lọ gangan mo dé yìí bàbá yẹn jẹ́ àmọ̀ pé wọ́n kó epo pamọ́ nítorí òun wọ́n kó náírà pamọ́ nítorí òun ṣùgbọ́n gbogbo ẹ̀ ó ní a máa gbé wálẹ̀ kí ló dé tó fi sọ láńgbèjì pé a máa gbé wálẹ̀ kí ni ó dé tí bàbá Tinubu fi a máa gbé wálẹ̀ campaign fáwọn èèyàn tí bàbá wa débẹ̀ tán tí bàbá ó tẹ̀lé ọ̀dọ̀ nítorí ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ o wọ́n ti ṣe mistake tán fẹ́ ṣe ná mo dẹ̀ sọ mílíọ̀nù lọ́hùn gbogbo yìí ilẹ̀ fetí gbọ́ ọkùnrin Kọ́lápọ̀ yìí náà fetí gbọ́ Kọ́lá Ọládipúpọ̀ yàrá kí wọ́n gbórúkọ yìí òun náà fetí ara rẹ̀ gbọ́ tí mo sọ pé ọ̀rẹ́ tá a bá ń ṣe tá a bá ní ká mú tó ń jẹ kú ọ̀tá ní gbẹ̀yìn rẹ̀ ọ̀tá àwọn lẹ́rí táwọn èèyàn bá bàbá Tinubu ṣe kì í ṣe kí bàbá Tinubu lọ jalè ilé anybody kì í ṣe pé kó wọn lọ́mọ kì í ṣe pé tẹ́ mọ́ wọn pa ṣùgbọ́n nítorí dáwọ́ lákòókò yẹn ìbá àwọn èèyàn lẹ́rù ibi tí wàhálà wà táwọn èèyàn understand tí mò ń sọ tí ò yí ọ̀pọ̀lọpọ̀ nìyẹn pé èèyàn kì í tójú ẹlẹ́sẹ̀ mẹ́sàn-án kà á kò sírú tó lè gbé mi mo tó sọ kéèyàn gbé odidi èèyàn mi sínú kò yẹ kó dájú dé lẹ́bù yẹn débi pé ara ni àwọn èèyàn bàbá tẹ̀ tí wọ́n sẹ́ndì àwọn èèyàn lọ Mákà kí wọ́n lọ ṣe kìnní ó dẹ̀ tún àná sí pé àwọn fi 90 billion sponsor àwọn èèyàn lọ sí Saudi ní 2024
tí ìnira bá àwọn ọmọ orílẹ̀-èdè yìí tí epo kò ṣe àfọ́dì ata ò sí oúnjẹ kò ṣe kọlù tó ọbọ̀ sásìkò ọdún. gbogbo kìíní ẹ̀rọ pàwọn èèyàn ti gbàgbé ni wọ́n ò gbàgbé yìí tí wọ́n fi campaign underground against bàbá Bọ́lá Ahmed Tinubu ní taxation. Wọ́n ní tó bá wọlé táàsì ni ó fi ba yé yín jẹ́ táàsì tó pamọ́ ẹ̀yin náà wò bó lè yẹn ṣe wẹ àwẹ̀ mọ́ nínú orin àjò òru yẹn onímọ̀ fi sọ pé Yorùbá tẹ̀ ń kílẹ̀mù wọn ò ní trust yín láti fún yín lágbára. Èmi tí mo rí nǹkan tí mo rí kẹ́sì arithmetic ni tí mo rí bẹ́ẹ̀ yóò ṣe wá campaign irú yẹn fún yàn ẹni tó ṣerú nǹkan yẹn tó dájú àwọn ẹ̀dẹ́bẹ̀ tí wọ́n pa ọba lẹ́kìtì tí ò sọ̀rọ̀ tí ò bí Yorùbá dò ní dọ̀la pé ẹ pẹ̀lẹ́ kó ọ̀rọ̀ àwọn èèyàn what are you now saying? Wọ́n pààyàn lóńdó wọ́n pa àwọn èèyàn káàkiri nílẹ̀ Yorùbá ń bí bàbá ò sọ ha nígbà tí tó gbọ́mọ̀ sọ fẹ́ dógún ló tó sọ̀rọ̀ tẹ́ka àwọn kéékèèké pa mápọ̀ ọmọ primary school ẹni bàbá tó fọ̀hún adẹ̀pariwo yóò ní ẹja jọ ń bá lọ wọ́n ṣe irú ẹ̀ sílé tẹ́ ti bí yan what are you saying? Iye tó bá yẹ Oyètọ́lá jẹ́ nìyẹn mo sọ story yẹn mo ní Oyètọ́lá dá títì láti Òṣogbo ó sì gbé mo dẹ̀ gbé níwájú ilé rẹ̀ ó dẹ̀ stop ẹ̀ síbẹ̀ wájú ilé tó fún ara rẹ̀ kọ́ Sìràgbìjì ó dẹ̀ stop títì yẹn síbẹ̀ àwọn aráàlú yòókù wá pé ìwọ nìkan ni kò máa gbádùn àwọn ni káwọn máa jìyà kí ni wọ́n ṣe fún Oyètọ́lá wọ́n bínú sí Ìràgbìjì ẹ lọ wo ìbò Ìràgbìjì kò yẹ kí wọ́n rí kí ẹgbẹ́ mi rí bò wọn Ìràgbìjì senatorial district tó ti wá ní Ọ̀ṣun Central kò yẹ kí ìbò kí Adeleke ó nà ní Ọ̀ṣun Central definitely kò sí dáadáa sára lé ìtí mò ń sọ pẹ̀lú ọ̀rọ̀ òṣèlú nìyẹn òṣèlú ti kúrò ní pé káwọn èèyàn kọ́ mọ sọ pé kọ́kọ́ sọ́fà ànákẹ́ tó gbádùn níbi tí yà jẹ Nàìjíríà dé àtàná rí láti 1960 kò tí sí history tó sọ pé iná Nàìjíríà stable fákòókò báyìí ẹni tó bá ní report yẹn lọ́wọ́ kó jáde kò sí report tó sọ pé Nàìjíríà gbádùn fákòókò báyìí ẹni bá ní report yẹn lọ́wọ́ kó jáde níta máa ń sọ náà ni pé tí bàbá Bọ́lá Ahmed Tinubu bá lọ báyìí sí i tó kó oúnjọba tíjọba mẹ́nu àwọn ilé àmọ́ ẹ̀yìn bàbá Bọ́lá Ahmed Tinubu àgbà tiẹ̀ tó dáa bá a ṣe yìn ìgbà Buhari pé ìgbà Buhari dáa àwọn èèyàn ní ìgbà Jonathan dáa ìgbà Ọbásanjọ́ dáa ìgbà Yar'Adua dáa bí wọ́n ṣe máa fi ọdún yin ọdún lọ́nu ìgbà bàbá Tinubu yìí náà ń bọ̀ wá dáa tó náà bá kó mẹ́lẹ́ mi tó wá débẹ̀ òun náà yóò lórí burúkú kò ní rí kankan ṣe. níjọ́ wo ló fẹ́ stop reason nìyẹn tá a ṣe ní ó yẹ kẹ́yìn change pattern ni ó ní wèé tẹ́ fi lè ṣe as a president ẹ wá rówó ọ̀ntán ẹ wá ní ká lọ mọ káwa tá a jìyà tẹ́ ń bẹ̀ pé ká má bínú pé ẹ fara da ìyà ẹ wá lọ ń kówó wá fún gómìnà ẹ wọ́n dàpọ̀ bí wọ́n ṣe pè tó ṣe kankan wọ́n tún ẹnìkan gbé jáde lẹ́nu lórí caption bí tó ti promise tó ní 2023 nígbà pé wọ́n promise àwọn èèyàn pé before October ọ̀nà mòwe bàfó ti dá ọ̀fadà ẹ lọ wọ ọ̀nà yẹn lẹ́nìí tó bá ti dá. àmọ́ àbẹ̀rẹ̀ lọ́wọ́ bàbá Tinubu pé owó dà ẹ wá sọ pé owó yìí ń bẹ lọ́wọ́ gómìnà ṣe gómìnà sáwọn àtàwọn gómìnà látọjọ́ jìyà cashless policy Emefiele sáwọn pẹ̀lú àwọn gómìnà látọjọ́ jìyà képo lẹ̀ wọn ò képo lẹ̀ torí pé àwọn nígbà yìí àwọn gómìnà yóò sọ́fà tiwọn àwa aráàlú la sọ́fà ẹ̀ pẹ̀lú Tinubu nítorí pé wọ́n mọ̀ pé a fẹ́ ṣe ti Tinubu ńgbà yẹn irun tẹ́ ẹ ṣe fún Adeleke náà tó gbá Adeleke wọlé àwọn èèyàn pìtì Adeleke ni pé ìwọ nìkan ẹ̀kọ́ senate president wa ẹ̀kọ́ speaker wa ẹ̀kọ́ senator 16 wa ẹ̀kọ́ governor 16 wa ẹ̀kọ́ speaker house of assembly wa ẹ̀kọ́ gbogbo assembly wa ẹ̀kọ́ gbogbo senator wa gbogbo former governor Ọ̀ṣun ló dúró against Adeleke òun nìkan bóòlù ayé òṣèlú ní pt ẹ̀ àwọn bá fún yàn 30,000 wọ́n yà lọ fún owó yín jógèlèdè wọn dìbò fún Adeleke ìtọ́sẹ̀lẹ̀ nìyẹn o àwọn èèyàn dẹ̀ ti kẹ́kọ̀ọ́ káàkiri ọ̀nà fi ń campaign kiri báyìí everywhere kan tí mo sọ táwọn èèyàn understand nìyẹn tí mo fi sọ pé bàbá Bọ́lá Ahmed Tinubu
ẹ bọ́lẹ̀ l'Abuja ẹ padà wálé ẹ wá bá àwọn èèyàn sọ̀rọ̀ àwa àfẹ́ kẹ́ lose position yẹn kò wù wá tẹ́ ẹ bá lose ẹ̀ kò pé Yorùbá sáwọn Àtíkù lánàá bá tó ṣé gbogbo plan ta ní fún gbèsè ayé Yorùbá sáwọn ilé ò ní ìbàjẹ́ ṣé wọn ò ní ìbàjẹ́ ṣé Òbí tá a ti sọ fáwọn ọmọ rẹ̀ pé àwọn ará rẹ̀ pé kò ní sáwọn náà lè kó àjọjọ lè kó ṣé Òbí yóò débẹ̀ tí ó rí Yorùbá tí ò ní parí pọ́npọ́ lórí òun ló mú mi jáde lánàá nígbà tí bàbá wèrè yẹn sọ̀rọ̀ tí sọ pé Adeleke pátápátá láàmú fọ́jú kó díjú kó má dá bàbá Bọ́lá mẹ́ẹ̀ Tinubu lòun pé tó dáwọn ò ní ṣe tiẹ̀ tó bá gbowó lọ́wọ́ ẹ̀ kó lọ́ọ́ dá padà tí mo fi ní ara tá à ń sọ rèé o irú àwọn eléyìí á ní láti mú ọmọ lẹ̀ báyìí kò mọ nǹkan tí ń ṣe báyẹn kò mọ̀ igbó ilẹ̀ Yorùbá ò gbọ́dọ̀ dá sí méjì state mẹ́fẹ̀ẹ̀fà ó gbọ́dọ̀ pé state mẹ́fẹ̀ẹ̀fà ó gbọ́dọ̀ pé gírígírí ká kó lé Tinubu lọ́wọ́ ìbá àmọ́ wa ṣe tiwa mo ti ṣe nu fídíò kan ìbá àdán kó máa fún alẹ́gbà ikú ilé sì jájú kú òde lọ ẹni bá kú ilé àtẹni tó kú òde ìyàtọ̀ wà láàrin méjèèjì o àṣírí bẹ́ẹ̀ mo gé fún ilé nìyí tí ẹ̀wọ̀n lẹ́yìn ẹni máa lé ọmọ rẹ̀ tí ó pẹ́ lálébà tí ẹni lẹ́ni bá bá lé yóò mọ̀ pé ọmọ wọn yìí sálébà wọ́n lé tó pé yóò fẹ́ ni kó ewu kú èmi mo mọ tí mo fi sọ gba àwọn nǹkan tí mo sọ yìí tí Kọ́lápọ̀ wọn wálé ní tí wọ́n ń ta sí mi pé èmi ṣe kinní kan àná yìí ò ṣe mí ibẹ̀ ni Kọ́lápọ̀ ibẹ̀ ni kí wọ́n jókòó sí tiẹ̀ kọ́ mọ̀ wọ́n ẹ̀yin ní ọba yìí jẹ́ ẹ̀yin ló bilẹ̀ jẹ́ ilẹ̀ Yorùbá ẹ̀yin afẹ́nijẹ má fi ayé tí máa fún ni lóko òdí ọ̀pẹ̀rù ẹ̀ ní ṣe tó dáa fún Yorùbá ẹ̀ tó ní jáwọn tó fẹ́ ṣe ẹ̀ ní encourage wọn torí ẹ̀ mo ṣe ń sọ tèmi o òdodo ọ̀rọ̀ bí ìsọkúsọ ni èmi ò ní sọ̀rọ̀ tí ẹ máa rẹ́rìn tẹ́ mọ̀ ṣe yé ó sọ̀rọ̀ lónìí òdodo ọ̀rọ̀ ní àwọn sọ òdodo ọ̀rọ̀ yìí sì dùn ìmọ̀ kòrò ni torí ẹ̀ ló jẹ́ sọ ọba tẹ́ rí tágbára tèmi gbé tí mo lè sọ yìí tọ́lọ́n bá fẹ́ bàbá Tinubu padà wálé kó wá kàn sáwọn èèyàn rẹ̀ tẹ́pẹ́ lódodo ó bá kà wá káwọn èèyàn rẹ̀ tó sì nígbàgbọ́ nínú wa wípé ìbò àwọn èèyàn mi ò èèyàn mi ni wọ́n kó wá bá wa èmi ò ní ìdí ẹ̀ èmi ti made up mind mi ìbò ẹ̀yọ̀kan tí dì Tinubu lónìí àti ìyàwó mi ṣùgbọ́n àwọn ọ̀gọ̀rọ̀ tí wọn ò mọ̀ tún mọ̀ nǹkan tá à ń sọ yìí là ń sọ̀rọ̀ lé lórí bóò láti bá wọn sọ̀rọ̀ bóò láti bá wọn sọ̀rọ̀ tí wọ́n fi gbọ́ torí orú tó everybody kàn sínú kì í ṣe kéré mi o ní táàrin ojoojúmọ́ wọn tá a máa ń gbé wá sórí kan nìyí ó lè dógun lẹ̀ àwa tá a dún ìlànà nǹkan tí ń ṣẹlẹ̀ àwọn èèyàn ṣe tá àti ṣe ti bàbá Tinubu àṣírí bẹ̀lẹ̀ gbọ́ lẹ́nu mi lénìí a ní rí ju báyìí lọ lórí kan ní lénìí títí táwọn ọmọkọ̀ tó ètò mi wá èmi ti yín tòótọ́ bàbá àṣà.